lọ́jọ́kọ́jọ́ tàbí nígbàkígbà níbikíbi, bóyá nílẹ̀ yìí tàbí lókè òkun, tí wọ́n bá ń dárúkọ àwọn olóṣèlú tó láàmìlaaka, tó tó gbangba sùn lọ́yẹ́, tó gbóúnjẹ fẹ́gbẹ́, tó tún gbàwó bọ̀, ohun tó dájú ni pé wọn yóò dárúkọ Olóyè Olabode George, atọ́nà ilẹ̀ Oòduà sí. Òòdù ni bàbá yìí láàrin àwọn olóṣèlú ilẹ̀ yìí, kì í ṣàìmọ̀ fólókó. Yàtọ̀ sí pé bàbá yìí jẹ́ olóṣèlú tó láàmìlaaka, ọ̀gá ológun ni o. Tẹ́ bá ń gbọ́ sójà tó dúró wámúwámú, Bode George ni wọ́n ń pè bẹ́ẹ̀, torí pé bàbá náà ti fi ìgbà kan ṣe gómìnà, ìyẹn láyé ìjọba ológun ní ìpínlẹ̀ Ondo, kó tó rí pé wọ́n yọ Èkìtì lára ìpínlẹ̀ náà. Bàbá atọ́nà Oòduà, olóyè tó gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yìí, lásìkò tí òṣèlú fẹjú tẹ̀tò, tí gbogbo ẹ̀ ń rí rọ̀gbọ̀rọ̀gbọ̀, tí gbogbo ẹ̀ ń mì dìgbàdìgbà lásìkò ìpolongo ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bàbá yìí má sọ̀rọ̀ kan, ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ kan, ó ní tí ààrẹ bá fi lè wọlé, òun yóò fi Nàìjíríà sílẹ̀ ni o. Ọ̀rọ̀ yìí ni gbogbo àwọn èèyàn ń dúró dè lọ́jọ́ tí Bọ́lá Tinubu gbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni bàbá yìí bá àwọn gbàlejò àwọn ọmọ ẹgbẹ́ oníròyìn Yorùbá torúkọ wọn ń jẹ́ The League of Yoruba Media Practitioners, èyí tó wáyé ní ọ́fíìsì rẹ̀ ní agbègbè Lugard nílẹ̀ Ìkòyí. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ ni bàbá yìí ṣàlàyé ìdí tí kò sì tí ì fi Nàìjíríà sílẹ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàjọba. Òṣèlú tó ń fẹjú, tí àwọn ìpolongo ń lọ lọ́tùn tó ń lọ lósìsà, ẹ̀sùn gbà náà pé tí ààrẹ tó wà nípò pé tó bá wọlé ẹ máa fi Nàìjíríà lẹ̀ fún. àwọn èèyàn wá rò pé ààrẹ ti wọlé, a dẹ̀ ń gbúrò bàbá wa ní Nàìjíríà, kí ló dé tí ìfi lọ́pa, kí ló ń dá dúró sà? ó mọ̀ pé mo ti lọ fún bí ọ̀sẹ̀ mẹ́fà sí sórí èdè tèmi lè ibi tó bá wù mí ni mo lè lọ gbé, nǹkan tó bá wù mí ni mo fẹ́ ṣe. 25 years ni mo ṣe ní military. Lọ́dún yìí pé 25 years ni ti bá wọn bẹ̀rẹ̀ politics. Àwọn olóṣèlú tó bá papọ̀ 50 years kéèyàn tó. Ibẹ̀ láti díẹ̀ lónìí. Ṣé mímọ̀ ṣe tèmi ni àbí Olódùmarè? Kò sí bí bá ní tún fẹ́ lọ lọ́nà tó ń lọ ni. Ṣùgbọ́n ìlú ẹni ni ìlú ẹni. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀, àwọn ròyìn wá bí ni pé ẹ má bínú, ẹ mú sùúrù. Tí àgbàlagbà àwọn tó ń wá bá mi sọ̀rọ̀ nínú ọ́fíìsì ibi tí jókòó rí tí àjọwà bí yẹn ni bàbá tó ọ̀gá wọn ní ẹgbẹ́ àwọn APC, bàbá àgbàlagbà Olùsí, retired justice Ọlọ́run níbẹ̀, 94-year-old. Wow. 2 former deputy governors. Mo jẹ́ pé àwọn leaders wa náà ní àwọn sùúrù pé ìkà táwọn gbà pé wọ́n ti ṣèkà fún ẹni rí pé kí wọ́n sùúrù. Gbogbo yẹn náà wà nù ẹ̀ téèyàn láti tó bá nífẹ̀ẹ́ sí Olódùmarè àti sáwọn ènìyàn. Ìyẹn ò ní sọ pé kémi náà lè dá mi dúró pé kí n má jáde lọ bí tó wù mí. Tí bá ti ṣe bó ṣe dé ni. Kò sẹ́ni tó yọ mí lẹ́nu. Bàtà wà lọ́nkàn tó wù wọ́n máa wọlé. Lẹ́gbọ̀n lábúrò ní lọ́wọ́ gbogbo wọn náà ń lọ. Olọ́rẹ̀ẹ́, olẹ́bí, tẹ́bí ń pa wọ́n. Nígbà tó dẹ̀ tí wá sọ pé ẹ jẹ́ ká mú sùúrù fúnra wa.
wọ́n wá bẹ̀bẹ̀. Mo ní èmi ò tiẹ̀ rò síkà torí ẹni tó lódùmarè bá fẹ́ yàn sí nǹkan àwọn àkọ́kọ́ lọ sí spiritual desert ẹ̀. The tunnel of tribulation. I have been mo ti dórí òkè ní òṣèlú tó jẹ́ pé mo jókòó sí yàrá olórí oko báyìí nínú fílà yẹn náà ti jókòó sórí bẹ́ẹ̀dì yẹn kí ni bá bàbá ṣèpàdé. Wọ́n tún gbé mi gbìdìgbìdìgbìdì láìṣẹ́ ó tún di kirikiri láti rí alábàbẹ̀ ìdàkejì ayé. Tí n bá gbọ́ ṣe bí mi tí wọ́n dàgbà sọ fún mi pé mo máa kí ni fẹ́ ṣe mo mọ ilé tó ti bí mi. Bàbá tó dá politics sílẹ̀ ní Nàìjíríà Herbert Macaulay ẹ̀gbọ́n màmá mi ni. Iṣẹ́ táwọn ṣe ibi tí bàbá gbé dé kó tó lọ làwa náà là ń ṣe lọ. That's why ẹ̀rù bodò à sọ òótọ́ ọ̀rọ̀ ó yà kó ṣe ti wọn. Ẹ̀rù bèmí o torí opportunity lèmi rí pé Ọlọ́run fún mi kí n wò pé àti mọ bókè ṣe rí ó ti mọ bí ìsàlẹ̀ ṣe rí kí ló ń bọ̀ lókè. It's a rare privilege and like you said tó bá dùn mí tí n bá tún lọ́tẹ̀ tó bá ní kí n lọ gbọ́n mọ́ gbọ́n but nígbà tó bá tún wò wá tún wálé wá tún kàn ṣe eré ní àwọn orúkọ tá à ń gbà sí ń ta kò sí bí tó bá ti gbé green kìíní ẹ̀ sílẹ̀ tó ti wù ẹ́ báyìí Nàìjíríà bọ́ ti kọ́ bẹ̀ sí ṣí gbogbo ọkọ̀ ẹ̀ ṣí gbogbo òbí ẹ̀ ṣí àti pàtàkì kó tó ló kílò kó wá nínú Ghana bíi náà olóhùn akọ wa mọ̀ ṣe kí àwọn àní ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ dẹ̀rọ̀ nǹkan mèremère tọ́lọ́run fún mi yóò pọ̀ agbọ́pọ̀ àwọn kan jí wọ́n lọ ń jí góòlù wọ́n ń wà wọ́n jí ìjọba ọ̀gbọ́n pa ẹ̀ àwọn tó lọ ń gbé epo tó lọ ń gbé láti orí òkun ni o àwọn yẹn náà ṣe bó lágbára yìí wà. ẹni sọ̀rọ̀ wọ́n béèrè mo fẹ́ mọ pàdé táwọn bàbá olùsèwà ṣe pẹ̀lú àti ti bàbá ọlọ́run ibẹ̀ ǹjẹ́ ó ní àdéhùn tá a lè pè ní bí àdéhùn bí agreement tó ti ìpàdé yẹn jẹyọ àbí ìkejì ni pé ǹjẹ́ ó níṣẹ́ tẹ́ fi rán wọn sí ẹni tó rán wọn wá. sórí nígbà tí ọ̀rẹ́ mi Dr. Adéníjì ló kọ́kọ́ pè mí pé àwọn olùsìmá ni àwọn fẹ́ wá rí mi ṣe bí Lagos Island náà ní bàbá àwọn bàbá àdúgbò ni mo ní jẹ́ kí n lọ èmi ó yẹ kí n lọ kí wọ́n pé kí ọkàn mi ò tiẹ̀ lọ sí di ọlọ́sẹ̀lú bàbá wa ránṣẹ́ pé òun lòun fẹ́ wá gbogbo àwọn leaders wa bàbá ń bọ̀ wọ́n kọ̀ láwọn fúgbẹ́ wa nígbà tán débí la rí pé bàbá justice 94-year-old man bàbá 87 then àwọn 2 deputy governors ọdún mẹ́yàn kan nǹkan mẹ́ta náà wọ́n bá wa ìkíní náà wọ́n mọ̀ pé àbúrò àwọn ó ti ṣẹ̀ pé àwọn á bẹ̀rẹ̀ pé kí n má bínú ìkejì wọ́n ní á da ká bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan tí kò ní ọ̀rọ̀ politics kan ọmọ Èkó pàtàkì àtọ̀tún àtòsí àti so that tí nǹkan kan bá ń wà tó fẹ́ ṣe bí policy àfikún olóko àforíkun gbogbo àwọn ará wa láti ìwà gúúsù wọ́n ní kíní kan àrẹwà ìràfọ̀rọ̀ kíní ká ló dábàá lẹ̀ lẹ́kọ̀ọ́
kí ni mo rí sí ẹ̀. Then the last one ni bàbá ní pé Bọ̀dé o Lagos Island náà ni bàbá ti wọ́n ní Bọ̀dé o wọ́n láwọn kí ni náà ṣe bí àwọn governors G5 wọ́n ṣe lọ kí president Ààrẹ. pé kí ni náà lọ congratulate ní bàbá nọ́mbà 1 tẹ̀sán ni mi ti gbàgbé torí Olódùmarè ẹ̀dá lùlù bàjẹ́ ni ṣùgbọ́n Olódùmarè jẹ́ ọdún ó ní ọgbọ́n ńlá lè ní lọ́kọ̀ èmi rí bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run ní ẹ lò wá lọ sínú ihò láti mọ̀ pé ayé kan wà torí báyìí ó dẹ̀ mọ irú iṣẹ́ tá a ṣe àwọn ọmọ mi tí ó ṣẹ̀ àwọn ọmọ mi tó jẹ́ pé tó ọkọ̀ wà kí wọ́n máa ṣe àwédí dráyà wọ́n dẹ̀ jìyà prison àwọn kan wà tó jẹ́ pé ọ̀gbẹ́ni kan ọlọ́dẹ ni ní Oǹdó ó lọ sóko ó rò pé ọ̀yà lòún rí lóru ló dàgbọ́ bò àṣeyàn ni ó ti lò 27 years on death row wọ́n á rí pé tá a bá ti lọ sí ilé Ọlọ́run níjọ́ Sunday bó ṣe máa gbàdúrà tó máa yílẹ̀ tó máa bá pè é kí ló ẹ̀ṣẹ̀ wúlú ṣe tó bá rojọ́ lọ ṣé mọ̀ gómìnà àwọn gbà yẹn ìrókò mímíkò wá kiri máa sọ fún mi ó láwọn ọmọ méjì kan ti lò 18 years prison ìkejì ti lò 27 years on death row kí ló máa ṣe fún wọn máa ní kọ́ pé wọ́n wá ilé ìlú wọn ẹ̀gìn wọn pé Oǹdó gbọ́ngàn ní mímíkò ẹ̀gìn ní máa yẹn náà Oǹdó ó bá sọ̀rọ̀ ó ṣe gbogbo ẹ̀ mistake ó ṣe ní kò dẹ̀ sọ nǹkan ṣùgbọ́n gbà tó máa di December yí àyè ṣe ló rí warrant tó ń release àwọn ọmọ yẹn kò ṣẹlẹ̀ rí kí tó bá wà ní death row á kọ́kọ́ tún jù ẹ́ sí life títí jọ́dún máa dúró ẹgbẹ́ máa ràn ẹ́ lọ́wọ́ nínú yìí kó ṣe release ẹ̀ warrant ó tún wá mú mọ́tò tó ẹni tó ti wà for 27 years gáràjì ọlọ́dẹ ní Oǹdó ló ti wá tó bá padà tó yọjú sílé àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí sálọ pé bóyá kò tí rú àwọn nǹkan bẹ́ẹ̀ so many ìkan àwọn ọmọ kéékèèké student tó lọ ṣe ìyàwó mo wà àti lu bíi mélòó àwọn gbẹgà dáná àti gbogbo àwọn gómìnà sábà wá kiri kan ibẹ̀ yẹn wá dàbí mẹ́kà èrò àwọn wá so àwọn tó rò pé kí ni Yorùbá ṣe máa ń sọ sí ọlá ti tán oníṣòwò bàbá mi ti Olódùmarè ti ṣe dúró náà sọ June Matthew 6:14-16 the Gospel according to St. Matthew chapter 6 verses 14-16 ó ní tó o bá téèyàn bá ṣẹ̀ tó o bá dáríjì ó lóun náà fúnra ra òun ní dáríjì wọn náà ṣe sọ́nù so mo ní bàbá mo ti gbàgbé nǹkan táwọn rò kọ́ lọ́lọ́run fẹ́ ní di nọ́mbà 2 náà fùgbà ìjọba bá ti rẹ́dì pé ká kó wọn yọ àwọn èèyàn àti wọn máa sọ̀rọ̀ èkó náà nìyà torí 2 heads are better ní ṣùgbọ́n kẹta tẹ̀lé wa yìí pé kí ni gbágbádá wọ̀ wá kí ni fẹ́ sọ nílé
kí ni bí mi ò bàjá mi ò ṣẹgbẹ́ wọn àwa náà wà court èmi ní mẹ́mbà national caucus party tiwa lèmi jẹ́ representing southwest I am a life member of BOT board of trustee ẹgbẹ́ mi àwọn court máa wá gbé agbádá lọ ṣe kí ni mo máa ní mọ̀ wọ́n kí ni kí n fẹ́ padà wọlé ní bàbá bẹ́ẹ̀ títí tí mo ní bàbá kò síjà ìdẹ̀dẹ̀ sọ pé àmúṣòro fúnra wa látijọ́ yẹn jẹ́ gbóhùn rárá torí tí wọ́n bá dágbà bá wá wọ́n ṣe kọ́ ìwé wọ́n wá bá ẹ pé àwọn ìmúṣòro tó ò dáhùn ìtẹ́ ló kù that's why kò sí nǹkan kan nínú òṣèlú kò sí nǹkan tẹ̀gbọ́n lẹ́yìn ṣe lábẹ́ tébùlù rà bọ́tà bàbá ti ṣe wà ní èèyàn the last step èyí kẹta tó gbé wá yẹn ní bàbá kí ni máa sọ fún àwọn ìyàwó mi tiẹ̀ sọ fún mi pé tí òun bá gbọ́ pé ó lọ sínú orí ìgbà tó délé omi ní báwo kí ni máa ní mò ń sọ báwọn yìí kò síjà kò dá yàtọ̀ political kí ni wà ó yàtọ̀. Okay, sir. Baba. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.